Africa Content TV. Kálukọ́dún ọlọ́ọ̀bá ló jẹ́ káàsọ́ ni wọ́n gbọ́ kò ṣèyàn náà bá sí bọ́dá látọ̀kọ̀ mi àlàbẹ́ kálódé tàbátàtà padà dúró ọlọ́run ní jẹ́ àyìnbó àwọn olùrànlọ́wọ́ ọba ọ̀gá. Olúwa kúdẹ̀tì nọ́mbà 2 sáàyà óyá Rio International. Ẹ̀pọ̀ etí tó gbẹlẹ́gbẹ́ méjèèjì kí bá ọ̀rẹ́ ọba ló lè máa èkó tó sí ní mọ́wà. Inú táwọn ti síwájú onímọ́dá lágbàgà ní àlàbí wọn ọba ní. Bá a ṣe bá ní ẹ náà bàbá máa sí dáhùn bàbá wọ́n tó dé fún ilẹ̀ ọ̀gá ìgbà. Ìgbà wọ́n tó mú. Ọdún kìíní ọdún kejì kẹta kẹrin kẹrin pàṣẹ tó tó ní pé àwọn méjèèjì àkú aláàbí tọkọtaya wà lọ mọ àwọn ẹbí ní gómìnà àgbàjà ní àlàbí òun lọ lẹ́kọ̀ọ́ sọ ní ibi fáyín fún wa. Ọlọ́run ló pé wọn pa pọ̀. Gbogbo tó bá ṣẹlẹ̀ nílé ayé lábẹ́ ọ̀gá kò ṣe ní ọlọ́run ọba lábẹ́ bá àṣìwọ̀n ọba lábẹ́ lórí ọlọ́run ọba lórí rẹ̀. Àìmọye àwọn ọmọ òṣè tọ́tọ́tọ́ dúpọ̀ ó tó dáhùn ló já sí lọ ọlọ́run ló lórí rẹ̀. Àyìnbó mú sí ìlú àkí sọ àwọn táàbí ṣe nọ́mbà ààrẹ ọlọ́run ló rí bẹ́ẹ̀ fún yàrá iṣẹ́ ọ̀rọ̀ ó máa ń jẹ èèyàn nígbàgbọ́ wọ́n á ti ṣe ìjọba dáná ti bẹ̀rẹ̀ láàbájáwá ṣe é rẹ̀ ọlọ́run ní kì í ṣe ààrùn yìí sọ́pọ̀ tó bá pẹ̀lú pẹ̀tù ogun lè bá àṣọ ọ̀rọ̀ kò ṣẹ̀yìn ọlọ́ọ̀bá ìsopọ̀ dáadáa máa fẹ́ra ẹni káàdì tọkọtaya ìsopọ̀ táà ṣe lónìí fún tó máa mú ṣe tóbi oṣù ọ̀gọ̀ tí tójú ọlọ́ọ̀bá ni ọ̀tún náà tó máa jẹ́ oṣùlẹ̀ṣù máa jẹ́ ó làbágàwà àlùdí láíláí káàtúbẹ̀ ó làbágàwà àṣìbóṣe wà nìyẹn àtúbẹ̀ báyìí ó làbágàwà àṣìṣù bẹ́ẹ̀ bàbá àtúbẹ̀ àrùkò tààbò pọ̀hún tààbà lórí ìjòyè tààbà padà sọ́dọ̀ lọ́kùnrin làbá ẹ̀fà ó sì máa rí ilé ìyàrá bí owó òògùn àjọ bá wá ṣẹ́gun. Ọlọ́run ló jẹ́wọ́. Lẹ́sọ̀tọ̀ sọ́ra. Ọjọ́ tó lágbára ní jíwá. Ó ní wọ́n jẹ́ sátọ̀dé. Àkọ́kọ́ alábí òòrùn ní ọjọ́ òòrùn. Ojú ajọ́ lọ sátọ̀ ní àkọ́kọ́ láàbàtà wà sóyún ní ọ̀tọ́là. First of October
Independent Day, Nigeria at 62. Ó sì lọ́rọ̀ náà àjò rárá. Èmi ní bá gbọ́ pé Nàìjíríà ò sí máa dá. Ó ní bá gbọ́ pé Nàìjíríà sì máa bẹ̀ dá. Bá a ṣe mo ní bá gbọ́ pé inú Nàìjíríà sì máa dá. Bá a ṣe mo ní bá gbọ́ òyìnbó àwọn pẹ̀lú Nàìjíríà sì máa tó. Ẹjẹ́ àjọ ní ìgbàgbọ́ máa jọ lọ́gbọ́n. Nàìjíríà ti gbogbo wa, gbogbo wa. Nàìjíríà yìí ti gbogbo wa, gbogbo wa. Nàìjíríà yìí ti gbogbo wa, òfurufú wa. Nàìjíríà yìí ti gbogbo wa, gbogbo wa. Nàìjíríà yìí aṣọ ìrìn òun gbogbo wa. Nàìjíríà yìí ti gbogbo wa, gbogbo wa. Nàìjíríà yìí aṣọ ìrìn òun gbogbo wa. Bọ́ọ̀lù bàjẹ́ lórí kò sí omi náà tí a lè lọ. Àgbèrè dàbí ilé. Táwọn tó bọ̀ àgbè Nàìjíríà dà. Ibi làwọn bàbá tó bí ẹbí ṣe wá. Òbá ìbọn ní Amẹ́ríkà. Òbá ìbọn ní England. Òbá ìbọn ní Yúróòpù. Òbá jẹ́ fífíìsì nílùú China. Ó jẹ́ fífíìsì nílùú India. Tó bá ti jẹ́ bí ní fún padà ibi ṣe wá ogún ló lọ́dọọdọ ní àlàbí àjọ máa ń gbé ká Nàìjíríà yìí. Ti gbogbo wa, ti gbogbo wa. Táwọn Nàìjíríà yìí, ti gbogbo wa, ti gbogbo wa. Sí Nàìjíríà yìí, àjọ ni ò tiwa tiwa. Bọ́lá bàjẹ́, èyí ló ti lè fi náà sí àlejò. Àgbèrè àbí ilé. Láwọn tó bọ̀, àgbèrè Nàìjíríà táwọn bá. Kò sí tó ń pè lẹ́yìn òfàsùn lóòótọ́ Amẹ́ríkà ti fi sìn èrè gbogbo. Mo bí wọn lágbára yìí lọ àmọ́ gbogbo àwọn ọmọ mi kò tó tó kàwé nílẹ̀ ìlágbára o. Ìlú Germany lágbára ní gbogbo wọn pé àtìkọ́. Gbogbo ọmọ mi ò sẹ́wọ̀ ìjìbọn àwọn gbogbo wọn bẹ ní lọ́dún pàṣẹ. Ṣé lọ́jọ́ ìjọba wọn wálé? Tọ́lá ti wálé lágbàáyà àgàtà ọmọ Nàìjíríà ní gbogbo wa. Nàìjíríà yìí ní ibi gbogbo wa ní gbogbo wa. Ẹ̀ka àti Nàìjíríà yìí ti tó wà gbogbo wa. Nàìjíríà yìí yàtọ̀ ìyàwó. Bọ́ọ̀lù bàjẹ́. Lórí lọ sí omi náà tí a lè lọ láàárọ̀ nítorí àgbèrè Nàìjíríà. Táwọn tó wọ́pọ̀ láti Nàìjíríà gbà.